greetings, grand rising, everybody that are watching me all over the world. I welcome you all to my channel, Ask Ife Oracle. Today, we are going to talk about the Aje Olokun money manifestations. Please enjoy it. Aje Olokun, Aje Olokun, Ogunwusi ní sọ̀kọ̀rọ̀ wá o. Me dáyéye lórúkọ tí à ń pajé. Èmi ò mọ̀ pé wọ́n bọ́lá wá sí ilé ayé. Ǹbá súré lọ sí ìgbọ̀nà odò. Kí n lọ rèé fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀. Níbi wọ́n sì ń fa ṣe jabata, tí wọ́n sì ń fa jẹ́ sabutu. Èmi ò mọ̀ rírú ajé báwọn yírí o. Orí apákó ńlá bí yèyé àgbé sí. Orí ọ̀pẹ ṣẹ̀gìṣẹ̀gì ńlá bí yèyé àlùkò. Orí wáwá ní yèyé ajé tó ní. Yèyé ajé tó ní ṣe yèyé èjì ó gbè. Ọ̀rọ̀ mi dilé lórí lóye ó dilé lọ́balọ́ba. Ọ̀rọ̀ mi wá dilé àwọn sànkànsànkàn tí ń bẹ lóde agbá ńlá ayé. Ifá ní irun ní bà sírí orí o. Èékánná ọwọ́ a máa bà sírí ọwọ́. Èkíkánná ẹsẹ̀ a máa bà sírí ẹsẹ̀. Gbogbo ara ní bà sírí ẹ̀dọ̀. Ọ̀rọ̀ mi wá dilé lóye ó dilé lọ́balọ́ba. Aje Olokun kọ́ ọ̀rọ̀ wá kọ́ wá fi lé mi ṣe bùgbé o. Kí n rí ná, kí n rí lò, kí n mọ̀ tẹ́, kí n mọ̀ tí, kí n mọ̀ lùgbèyàn lónìí ọjọ́ ajé o. Kí gbogbo wá fi lé mi ṣe bùgbé o. Aje Olokun kọ́ wá bè mí Awólọ́wọ̀ ọmọ Fátókí lónìí. Àṣẹ o, àṣẹ Èdùmàrè. Aje Olokun Ogunwusi. As we all know that Aje Olokun played major role in the development of an ancient city of Ile-Ife. I would like Babawa, our Royal Majesty, Oba Oonirisa Ojaja, Adeyeye Oni, to give us a short history of Aje Olokun. Please listen. Watch an appropriate appeasement to Aje Olokun deity, that is the goddess of wealth and prosperity. Watch.
ṣe Ọ̀rúnmìlà àjànà kí yọ̀ ṣẹ̀. Obì kejì rèé o. Lónìí bó ṣòwò ó jèrè ó bèrè pàdé gbogbo tó bá dáwọ́lé kó máa yọrí sí lónìí ọjọ́ ajé kíjó bíjó káyọ̀ báyọ̀ fún gbogbo ojú tí ń wò mí nílé lóko lẹ́yìn odi. I'm using this medium to pray and extract powerful Aje Olokun prayers to all the listeners and people that are watching me all over the world. Likewise, I would like our powerful king of Yorubaland, Baba Oonirisa, Adeyeye, Ojaja fìdí ọ̀jẹ̀ kalẹ̀, to bless us all. Aje Olokun wá fi lé wa ṣùgbùgbé o àní ráburú àní ìmọ̀ kílè yìí bàbá ṣòwò á mọ̀ jèrè àbòdè pàdé gbogbo nta bá dáwọ́lé ọ̀rọ̀ ìṣirè lónìí ọjọ́ ajé ní gbogbo ọ̀jẹ̀ ti wá o nílé lóko gbogbo ẹ̀ tí ń wò mí pátá bẹ́ẹ̀ bá ń ṣòwò ẹ̀ mọ̀ jẹ́ gbogbo ẹni tá bá ń dáwọ́lé ọmọ ọ̀rọ̀ ìṣirè bẹ́ẹ̀ ni ó rí. Thanks for watching all over the world. May God Olódùmarè accept all our prayers. Stay tuned to enjoy another video from our channel. Thanks.